Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa mà ní di. Bákan náà, ojú tẹ́ ẹ fi rí wa náà kò ní fọ́. Gbogbo ọmọ Yorùbá, ó dàbí wípé ìjókòó bàbá Tinubu níṣe ló ti ń yẹ̀, kódà ìdí ẹ̀ ti ń gbóná báyìí. Bẹ́ẹ̀ ni o, allegedly gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé bàbá Tinubu ti pariwo síta. Ó ní àìtètè mú olè ti fẹ́ máa mú lóko. Ó ní ká ní mo ti tètè fà wọ́n lẹ̀ ni ó ṣeé ṣe kó wá jẹ́ àrà tó fẹ́ máa fi mí dá sìn, ó ṣeé ṣe kó má fi mí dá. Náà bàbá Tinubu ti bígbé síta o, ó ti búgbé síta. Ó ní ẹ gbà mí lọ́wọ́ àwọn aráabí yìí o, nítorí èrò wọn ò dáa sí mi. Kódà ìrònú bíi kí n jábọ́ ló ń bẹ lọ́kàn àwọn agbésùmọ̀mí àti àwọn àgbààgbà Fúlàní pàápàá. Ó ní ìrònú bíi kó yí bàbá Tinubu ó má lè lọ 2027 bí kò tiẹ̀ jábọ́ kó tó di 2027. Bàbá Tinubu ní òun ní èrò wọn sí òun o, kódà wọn ò ní èrò gidi rárá nípa òun. Fún ìdí èyí, ẹ gbà mí o, wọ́n ti fẹ́ gbèrú mi látẹ̀yìn. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn àgbààgbà Fúlàní wọ́n ti pé bíríkòtò, kódà ìpàdé meeting upon meeting ni ó ń lọ lẹ́yìn, tí ó sì jẹ́ wípé ìrònú bí wọ́n á ṣe gbàjọba bàbá Tinubu, bí wọ́n á ṣe lé bàbá bọ́lẹ̀ ni wọ́n ń gbà. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé wọ́n ti ṣe ìpàdé, wọ́n ti ní gbogbo àwọn aṣojú wọn, ìyẹn representative wọn, àwọn Fúntàjálò nísìnyí, ṣe mọ̀ pé àwọn náà ní aṣojú lọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n ní gbogbo aṣojú wọn, kódà wọ́n ní gbogbo aṣojú wọn, ìyẹn àwọn aṣojú àwọn Fúntàjálò nísìnyí, ìyẹn àwọn tí wọ́n máa ń rán lọ fúnṣẹ́ láabi, bóyá wọ́n rán lọ fún United Nations ni o, láti lọ bá ọ̀rọ̀ Yorùbá jẹ́, gbogbo àwọn tí wọ́n máa ń rán káàkiri. Àwọn agent wọn náà tọ̀, tá a bá sọ pé agent, àwọn irinṣẹ́, irú àwọn Sultan, irú àwọn Gumi, irú àwọn El-Rufai, irinṣẹ́ lásán làwọn yẹn jẹ́. Ṣùgbọ́n náà wọ́n ti sọ fáwọn irinṣẹ́ náà, wọ́n ní kí gbogbo wọn dìde wípé kí wọ́n má bẹ̀rù. Wọ́n ní alátìlẹyìn wà fún àwọn, ìyẹn backup. Wọ́n ní kò sí ní táwọn fẹ́ ṣe táwọn ò tí ì lè ní backup látilẹ̀. Fún ìdí èyí, wọ́n ti ní kí gbogbo wọn dìde o, láti dìde kó gang up against, kódà ara àwọn backup wọn ni Chairman African Union, bóyá Mahmood kìíní kan Ishop, ibi tẹ́ ti mọ̀. Ó ní lára àwọn backup wọn tó jẹ́ pé wọ́n ń tì wọ́n lẹ́yìn, ìyẹn lára àwọn African Union yìí, wọ́n ní wọ́n tún ti fún àwọn láṣẹ wípé máa jó lọ, wọ́n ti lùlù máa jó lọ, àwọn ń wẹ̀yìn rẹ fún àwọn Fúlàní darandaran yìí, fún àwọn Fúntàjálò nísìnyí. Wọ́n ti wá ní àwọn ti lágbára láti dìde against bàbá Tinubu. Kì í wá ṣe bàbá Tinubu nìkan o, pàápàá gbogbo ọmọ Yorùbá lápapọ̀ wọ́n ti dìde against bàbá Tinubu àti ọmọ Yorùbá lápapọ̀. Ẹ wá wo nǹkan tí wọ́n ṣe nísìnyí. Ìgbésẹ̀ tí wọ́n ní kí gbogbo àwọn representative wọn, gbogbo àwọn aṣojú wọn nínú ìwà ìbàjẹ́ wọn náà ni. Ìgbésẹ̀ tó ní kí wọ́n máa gbé ojú pé àkọ́kọ́ náà wọ́n ti kọ petition against bàbá Tinubu wípé kò wá ṣe bàbá Tinubu nìkan o, kódà wọ́n kọ petition against Yorùbá wípé ṣe rí bàbá Tinubu àti àwọn ọmọ Yorùbá lápapọ̀, wọ́n ní
àwọn gangan ni tẹ́rọ̀tẹ̀rọ̀, wọ́n láwọn gangan ni agbésùmọ̀mí. Wọ́n ní àwọn Yorùbá gangan ló ń da ìlú rú. Ṣé wá rí i pé àìtètè múlẹ̀, àìtètè gbọ́bọ̀gbọ̀pẹ́, ọ̀bọ ti wá gbólówó ẹ̀gọ́pẹ́ báyìí. Olè wọn ti wá mólóko. Ṣèbí nǹkan tí bàbá Tinubu jẹ́ kó ti ṣe nìyẹn. Ara nǹkan tó lò fún olóyè Sunday Igboho nìyẹn. Tọkọ pẹtíṣọ̀ pé agbésùmọ̀mí ni, adàlúrú ni, àwọn tí ò fẹ́ àlàáfíà Nàìjíríà. Wọ́n kọ pẹtíṣọ̀ yẹn kélekèle against bàbá wọn olóyè Sunday Igboho ṣá. Ibẹ̀ ló jẹ́ kí bàbá Tinubu náà ti ṣèdájọ́ wọn lójú ẹsẹ̀. Ṣùgbọ́n bàbá lọ ń káwọ́rọ̀. Bàbá ń káwọ́rọ̀. Now ó ti wá di nǹkan tó ń lò against bàbá Tinubu náà. Wọ́n ti ń lò against bàbá Tinubu. Wọ́n ní bàbá Tinubu gan-an ni olórí agbésùmọ̀mí tó dẹ̀ jẹ́ pé àwọn gan lọ dáadáa. Tó jẹ́ pé àwọn lọ dáadáa gẹ́gẹ́ bá a ṣe mọ̀. Ẹ wo, ẹ jẹ́ ń yà sí àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn wa jàre. Florence ó sọ̀rọ̀. Ó ní kí bàbá Tinubu náà kó tú àṣírí wọn o, nítorí ẹni tó bá ní ìyá òun ò ní sùn, òun náà ò ní fojú ba oorun ni. Àbí? Oòduà kò ní jẹ́ kí àwọn Fúlàní ó ṣàṣeyọrí lórílẹ̀ Yorùbá. Oòduà nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni eléyìí sọ̀rọ̀. Ó ní àwọn Fúlàní wọn ò ṣe é bá dòwò pọ̀ torí ọ̀gá ni wọ́n máa pàwọ̀dà nígbàkúùgbà. Bàbá Tinubu, kí ẹ lè fi rí ojú ráyè ṣètò yín, ṣe ìjọba yín. Wọ́n ní ẹ pé orílẹ̀-èdè Nàìjíríà kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé ẹ mọ̀ pé àti ìgbà tí Trump tó ti ju àdó olóró kan gbolà báyìí, tí Netanyahu ìyẹn àwọn ààrẹ orílẹ̀-èdè US náà lára mínísítà wọn jàre tó ti dìde tó ti ní pé ìyẹn ti Israel ti Israel náà tó ti dìde pé àwọn fẹ́ pawọ́pọ̀ against Nàìjíríà agbésùmọ̀mí. Ìyẹn orílẹ̀-èdè US àti Israel tó ti pawọ́pọ̀ pé àwọn gbọ́dọ̀ flush out agbésùmọ̀mí. Àti ìgbà yẹn ni ṣòkòtò ti ń ṣò nídìí agbésùmọ̀mí Nàìjíríà tó wá ń wá gbogbo ọ̀nà láti dojú ọ̀rọ̀ rú. Ṣùgbọ́n o, God bless Donald Trump for us. Bẹ́ẹ̀ ni, torí àtìgbà tó ti dé báyìí ni họ́wùhọ́wù tó ti bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn agbésùmọ̀mí tó wà ní ìrìjù báyìí lọ. Nítorí a máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu, atẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà o. Ẹni bá wá láò ní dé, owó láò ní dé bá o. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó yọ̀ pé Yorùbá Nation is the only way la fi kì í pé ó dàbọ̀.